Àwíkọ́nkọ́, ìròyìn Àwíkọ́nkọ́, kì í fọ̀rọ̀ sábẹ́ wọn sọ ò, ìròyìn Àwíkọ́nkọ́. Olúwòó tìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ọba Abdulrasheed Adéwálé Àkànbí Télú Kínní ti sọ pé ọdún kẹsàn-án rèé tóun ti ń bọ́ àwọn ọmọdé, opó, àwọn ọmọ aláìlóbìí tó fi mọ́ àwọn arúgbó. Ọba Adéwálé Àkànbí sọ pé ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan lòun fún àwọn èèyàn yìí lóúnjẹ nínú ààfin òun látìgbà náà títí di àsìkò yìí. Kábíyèsí jẹ́ kó di mímọ̀ pé lásìkò tí nǹkan le koko yìí gbogbo èèyàn ló ní láti ṣe ojúṣe rẹ̀ nípa nínáwọ́ ìrànwọ́ sí àwọn tó kù díẹ̀ káàtó fún láyìíká wọn. Bákan náà ni ọba Àkànbí gbàdúrà pé kí Ọlọ́run Olódùmarè fún àwọn adarí Nàìjíríà ní ìmọ̀ àti òye láti mú ìgbé ayé ìrọ̀rùn bá gbogbo èèyàn.
láwàpá. ọdún kẹsàn-án. kò sì dúró láti ìgbà náà. kò dúró láti ìgbà náà. ọdún kẹsàn-án la fi ń ṣe ń bẹ̀rẹ̀. ẹ wá wo ìgbà yìí tí gbogbo nǹkan wà ètò wọn. ọlágbára ó ti bẹ̀rẹ̀ máa gbé lọ́wọ́ sókè. báwo ni ẹ̀pẹ̀ yẹn bá. wọ́n pọ̀ gan ní ìsinyìí wa bẹ́ẹ̀ rí bí àwọn tòde. ilé ìtòde máa ń tẹ́lẹ̀ ní tòde ọ̀hún lọ́wọ́ kọ́lá ìkíní bẹ́ńkì àtàjẹ́ lóde. Ọ̀sùn Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún yín láti iléeṣẹ́ ìwé ìròyìn Àwíkóńkó. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.